A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. This issue, the issue of second wife, èmi ò kì í fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ pàápàá, mi kì í fẹ́ mẹ́nu lé. Torí pé mi mẹ́ni Ọlọ́run. Sọ́kùnrin lẹni Ọlọ́run ni àbóbìnrin. Táàbù sọ pé a fẹ́ bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyàwó kejì tàbí wọ́n fẹ́ fẹ́ ìyàwó lé. Ẹnìkan ò sì lè tẹ́tí gbọ́rọ̀ ìyàwó kejì àbí wọ́n fẹ́ fẹ́ ìyàwó lé àbí ìyàwó kẹta tó jẹ́ ni Ọlọ́run lọ. Ẹni Ọlọ́run tí mo wí kò ní sọ̀rọ̀ méjì àfọ̀rọ̀ Ọlọ́run. Kò ní rìnrìn àjò kan àfìrìn àjò tọlọ́run. Kò ní hùwà kan láyé àfìwà tọlọ́run. Táwa lẹni Ọlọ́run tá lè bá sọ̀rọ̀ tí ó fi gbọ́. Sáàtì sóòlé àmọ́ ti gbà náà lógún. Ta lẹni Ọlọ́run? Àwọn ìyá wa tàná, àwọn bàbá wa tàná, kí ló dé tí wàhálà àfẹ́yàwó kejì kò sí ní wọ́n lára torí pé wọ́n gọ̀ ni. Ẹni bá sì ti gọ̀ ń ló gbọ́ tọlọ́run. Ìsọ̀rọ̀ sí àwọn bàbá tàná, ìsọ̀rọ̀ sí Ọlọ́run ni wọ́n tẹ̀lé òfin rẹ̀. Ìwà wọn ó jọ tọlọ́run. Àwọn ìyá tàná gbogbo iṣẹ́ ìṣe wọn pátápátá wọ́n fara pamọ́ sí ara Ọlọ́run ọba lójú rọrùn fún wọn. Ẹ̀dẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ wọn pátá ni wọ́n yàn ní ẹ̀yànjú. Gbogbo àwọn ìyá tàná tá ń sọ yẹn wọ́n kú láyé wọ́n kú sílé ọkọ wọn ni. Gbogbo àwọn ìyá tàná tá ń sọ yìí gbogbo ọmọ wọn tí wọ́n bí pátá ìlóyàn tó yanjú àtọmọ ìyálé àtọmọ ìyàwó. Ẹ wá wà wá tòní tá a gbọ́n tá a fẹ́ gọ̀. Kẹrin ọ̀pọ̀lọpọ̀ ni ò sí nílé ọkọ ọmọ ní sì ń dààmú lórí ọmọ nítorí pógbọ́n. Wàhálà wo lọ tí ì rí, fìtínà wo lọ tí ì rí, ìdààmú wo lọ tí ì rí, tọ́ni mi ìlégbà yẹn, àìlégbà yẹn ọ̀ sì fẹ́ inú rẹ̀ ọ̀ sì fẹ́ inú tọ́lọ́. Àìlégbà yẹn ọ̀ ń wùwà tiẹ̀ ní ọ̀wùwà tọ́lọ́. Ǹjẹ́ serú ẹ̀ láyé, èyà lọ dá wà ní, ṣe tọ́lọ́ mọ́ tiẹ̀ lọ ṣe. Lóde ń sọ wípé ìfẹ́ sọ̀rọ̀ yìí torí wípé mi ìmẹ́ni Ọlọ́run. Ẹni Ọlọ́run nìkan lọ̀rọ̀ ìsìléye. Ẹ jẹ́ ká lọ sínú Suratu Nisa'i, Quran 4 verse 1. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Al-Qur'ani ya ayyuhan nas. Mo pè ìwọ tó nígbàgbé ìwé ènìyàn tó ń gbọ́ mi ìmọ̀ ọjọ́kùnrin mọ̀ ọjọ́bìnrin sẹ́yìn sáà ni ọ́. Al-Qur'ani sọ pé ittaqullaha alladhi khalaqakum min nafsin wahida. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba tó dẹ̀ gbogbo àgbáńlá ayé àti Europe ní àti Africa ní àti gbogbo kọ́ńtínẹ̀tì òwú tó lè jẹ́ Ọlọ́run ọba dá wa látara ẹnìkan Ádámù. Láyé ìsìn bẹ́ẹ̀ nìkan bá bímọ tó bí ọmọ 40 lẹ́ẹ̀kan náà ẹ̀rú ò máa bà wá ẹni tí ò bá lè sáfún yóò sì máa fi ṣèrànwọ́ wò torí pé kò ríru rẹ̀ rí ẹnìkan bá bímọ 40 lẹ́ẹ̀kan náà. Ẹ wá wo jàmá ẹ wá wo Ọlọ́run tó wá dáadáa mọ̀. Ìwà dáadáa mọ̀ yìí gbogbo àgbáyé pátá wá jáde látara rẹ̀. Agbọ́n tẹ̀síwájú ó ní wa khalaqa minha zawjaha àtúwádá ìyàwó rẹ̀ látara rẹ̀. Allahu Akbar ìyá wa Àwáwù. Ìyá wa nẹ̀nẹ́ Àwáwù jáde látara Ádámà. Àwọn méjèèjì wá ń ṣe lọ́kọláya. Al-Qur'an wá sọ pé wa batha minhuma rijalan kathiran wa nisaa. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó jáde látara wọn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó jáde látara wọn. A ní kó máa gbé àsọmọ̀yá kan náà ni a kí wọ́n lógun. Ẹ dákun torí Ọlọ́run. Kí ni wàhálà tí ń bẹ ń bi wípé èèyàn méjì fẹ́ di mẹ́ta? Kí ni fìtínà tí ń bẹ ń bi pé èèyàn mẹ́ta ó fẹ́ di mẹ́rin? Kí ni wàhálà tí ń bẹ ń bẹ? Kí ló jókòó tó wà ń bẹ? Ẹ̀ẹ́dẹ̀ máa wo 80% gbogbo àwọn obìnrin tí wọ́n yarí pé àwọn ò lọlé olórogún, àwọn ò lè jẹ́ kí ọkọ àwọn fẹ́yàwó lé àwọn 80% tí wọ́n lé olórogún náà ti jáde o. Káàtì wọ́n sọ pé àríkà nínú Kùránì. Pálùkù sọ pé Quran Nisa'i náà verse 3 ló ń sọ pé fa'anki uma tọ́ba lakum minan nisa'i. Ẹ̀yin ọkùnrin ẹ wọ̀ gbóró lọ ẹ lọ wèélé tó bá dá nínú àwọn obìnrin masna ẹfẹ́ méjì wa thulatha tàbí mẹ́ta wa ruba tàbí mẹ́rin. Káwọ́ sọ pé àrí àdílà pàápàá nínú Al-Qur'ani sọ́kùnrin ò lè sì fẹ́nu rẹ̀ ni pé ó wù mí. MTN tí mò ń lò yìí mo tún fẹ́ ra nẹ́tíwọ́ọ̀kì míì kan kó jẹ́ Glo. Níjọ́ tí sáfíìsì MTN bá lọ èyí lè máa lo ti Glo. Káyọ̀ pé kò sí àdílà nínú Kùránì sọ́kùnrin lè sì fẹ́ inú rẹ̀ bẹ́ẹ̀. Kí ló wá bí fìtínà níbi ẹnìkan fẹ́ pé méjì? Kí ló bí fìtínà níbi èèyàn méjì fẹ́ pé mẹ́ta? Jàmá obìnrin míì tiẹ̀ máa ń ròyìn pé oríyàwó kọ̀yálé ni àwọn ọkùnrin. Ìbéèrè wá dé
ṣé ńgbà tí wọ́n kọ́kọ́ bímọ àkọ́kọ́ ayé bọ́ ọyọ̀ wọ́n bọ́ ọjọ́ ọ̀sìdónó sí àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tó bí ẹlẹ́ẹ̀kejì wọ́n bọ́ ọyọ̀ wọ́n bọ́ ọjọ́ ọ̀sìdónó sí àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ńgbà tó bí ẹlẹ́ẹ̀kejì sọ àbádọ́n alákọ̀ọ́kọ́ ni ṣé kò ìsọmọ rẹ mọ́ ni síbò ọmọ rẹ náà méjèèjì kí wọ́n fìtínà ọ̀rọ̀ alukurani ẹjọ́ yẹ o ìyẹ ọ̀rọ̀ alukurani ó ṣe pàtàkì tó o bá ṣe gbogbo nǹkan nítorí tọ́lọ́run nítorí ànábì Muhammad sallallahu alaihi wasallam wallahi billahi làṣẹ ọlọ́run sì máa tó ọ. Ìwọ tó gbọ́ lọ́lé lórogún bóyá ẹnu ọmọ ìyálé rẹ làwọn ọmọ rẹ ó ti soríire ni wọ́n ti yanjú lọ́jọ́ ọ̀la ìwọ lọ sọ pé ọ̀lọ́lé lórogún bó lọ sọ jẹ́njẹ́ ọmọ. Mo lọ sí wáàsí kan ní Ẹ̀rìn Ọ̀ṣun àfàwà Kọ́lá ìgbéyàwó yín ò ní dàrú lágbára Ọlọ́run. Mo wá bá ọ̀rọ̀ yìí bá a débi pé mọ́fúnná wàzùlá zawarubá wáàsí náà korò púpọ̀ toró gbóná yiriyiri àmọ́ kò nira fẹ́mi tí mò ń sọ torí pọ́rọ̀ Ọlọ́run ni èsì sọ pẹ̀lú fẹ́nu kò wá nira fáwọn tí ń gbọ́ náà torí wọ́n gbọ́ t'Ọlọ́run yé àtọkọ àtìyàwó wallahi wọ́n farabalẹ̀ inú wọn dẹ̀ dùn sí. ìwọ̀n sọ ọ́ délẹ̀ tán nìyá kan wá dìde nídìílé ìyàwó ó ní ẹ fún mi máìkì ó ní àfa gbogbo wá àsìtẹ́ ń ṣe látàárọ̀ èmi ló bá wí o. ǹjẹ́ kí nìdí ó ní ṣùgbọ́n o mo mú un tẹ́ ẹ sọ́hun ìní mo múlò láyé mi fi dáa sẹ́ẹ̀rì tí mo dà alájà bí alájà láyé ń pè mí ọmọ ìyàwó mi ló rán mi Mọ́kà la ilaha illallah ó lóun ní ẹ kọ́kọ́ fẹ́ ó wà nípò oṣù mẹ́jọ oṣù mẹ́sàn-án òòrọ̀ ọmọ bí lọ́kọ̀ lọ fẹ́ ìyàwó mi pórí ọmọ ní pọ́nmọ́ wáyé ó wá fẹ́ ìyàwó mi délé ó lóyún lóṣù tó tẹ̀lé kò ju bí oṣù mẹ́ta lọ oyún wálẹ̀ ó tún lóyún mi oyún tún wálẹ̀ lọ́kọ́ bá ní wàhálà dé ló ń bá tún wá lọ fẹ́ ìyàwó kẹta kò wá mú wálé tó fi lóyún ńjọ́ tó bímọ wọn tó kó wálé ìgbà tí ìyẹn ò wá fi bímọ àtòun àtìyàwó àwọn ti lóyún ẹ wò sí Ọlọ́run gbogbo ọmọ tí wọ́n bí nínú ilé yẹn òun ló wá ń tọ́jú wọn wọ́n máa ń bú wọ́n máa ń sọ̀rọ̀ sí wọn ìyá náà ní àtà tó fi dé pé táwọn bá lọ ọjà táwọn bá lọ ra nǹkan láwọn méjì àbáwọn mẹ́ta wàlẹ́ òun ló gburu tó bá pọ̀ jù òun ló kó wálé àtà débi pé ọkọ òun wá fi ń bínú wípé ṣé wọ́n gọ̀ ni òní ẹ fi mí lẹ́ o ẹ jẹ́ ràn wọ́n lọ́wọ́ òní tọ́jú àwọn ọmọ wọn àwọn ọmọ yìí ò dá ìyá wọn mọ̀ òní ẹ̀ mọ̀ ní ìyá wọn sábà tí ń bímọ báyìí àtọmọ tiẹ̀ àtọmọ tán ìyàwó rẹ̀ méjèèjì òní ò tọ́jú wọn pábánbárì rẹ̀ àwọn yìí wá dàgbà ọwọ́ adébì kan àáfàá wa sọ fún ọmọ yìí pé kó gbààwẹ̀ ọjọ́ méje yóò ṣàdúrà fọjọ́ méje tí wọ́n ka Kùránì àtàwọn kankan yóò dẹ̀ ṣe sàárà yóò sì fáwọn aláàfáà lówó. ẹ wọ́n sọ fún ìyá rẹ̀ wá lóò ní owó kankan lọ ibi títí sọ ní ìyálé ìtì wa gbọ́ ìyá wa ní bóun ṣe gbọ́n lòun wá pọ̀ mọ́ pé ìyá rẹ̀ ò ló lọ́nu o ṣùgbọ́n èmi náà ò ló lọ ṣùgbọ́n jẹ́ ń lọ ó wá lọ dẹ gbèsè nítorí ọmọ ọlọ́mọ ọmọ ìyàwó fà ó wá lọ jẹ gbèsè òní wá mú ọmọ yẹn lọ sílé aláàfáà àti ọmọ ìnẹjọ wá gbàwẹ̀ fún ọjọ́ méje àwẹ̀ Ọlọ́run wá gbà ní ìbàdàn àpọmọ ṣe dolówó nù ọmọ yìí wá mọ ìyá rẹ̀ ìyálé ló wá mọ̀ ó wá ní níjọ́ tó ń ti ń ṣe láyé àwọn ọmọ òun ò là wọn ò lu àwọn ọmọ ìyàwó ní padà wá fà àwọn ọmọ òun dìde Mẹ́kà tó ń lọ ọmọ ìyàwó ló ràn ilé tó ń wà ọmọ ìyàwó ló kọ́ fún kódà mọ́tò tó ń gbé wá sí ojú agbo yìí ọmọ ìyàwó ló rà láhìláhìlá kó tí wá bínú orí ọmọ yẹn gbà náà ṣé yóò padà ní láárí àwọn ọmọ rẹ tó ní láárí Ọlọ́run ti fi láárí tiẹ̀ sí ẹnu àwọn ọmọ ìyàwó ṣùgbọ́n gbà tí àníyàn ìyá wọn da ṣé wọn ò sóríire dákújà níyẹn rèé ó mọ afẹ́fẹ́ ìyàwó lé lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ di wèrè inú ilé kí ló dé ta ló fẹ́ fi tiẹ̀ jọ sáwọn nẹ́bí tá à ń tẹ̀lé sáwọn oníyàwó méjì ni sáà rẹ ni tó níyàwó méjì nu fámìlì yìí ṣé ti torí ẹ kú ni. nípa pé wípé àwọn ìyá wa wọn ò máa ròyìn ìyálé wọn tàbí ìyàwó wọn láì dá ló sọ lé olórogún dogun o kò sí ní tó jogun mbẹ. ẹ̀yin ìyá tó bá fẹ́ kọ̀rẹ́ tẹ̀ ẹ máa sọ̀rọ̀ ìyàwó yín àbí ìyálé yín dáadáa létí àwọn ọmọ yín wọn ò máa wo inú wọn sì máa dùn pé tọ́ alhamdulilayi àwọn níyàre torí òní kan o bí ò jẹ́ torí ọ̀la.